ọmọọba adéwálé adédayọ̀ ní déédé aago 10 àṣálẹ́ gbogbo ọjọ́ àìkú sunday lórí ètò àtúpalẹ̀ àrọ́bá lórí ìkànnì diamond fm. ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye ìtàn kò ṣeé má gbọ́ ni. àti wáyé ọjọ́ ìgbà lọ́wọ́ rẹ o odò láyà rẹ̀ mú ní rí báyìí o àti wà oòrùn ìgbà lọ́wọ́ rẹ o àfáà tọ́yàntọ́yànjú tínú ẹ̀ mọ́ tọ́yà wòlíì ìgbà lọ́wọ́ ẹ̀yin o ẹ̀yin tẹ́ ẹ láyé ìgbà lọ́wọ́ ẹ̀yin o ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sẹ̀ lẹ́yìn wa ìgbà lọ́wọ́ ẹ̀yin o kí ni ìfàní ẹni tó ní ọwọ́ ayé ò lè tẹ̀hún tí ń tó ń janu tí ń tó ń ṣàgbájá tí ń tó ń mẹnu àkàmọ̀rẹ́ jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí ayé bá ṣèyàn tán wọn àfi ìdárò gbọnu bí ayé bá ṣèyàn tán wọn alódòore gbétílé ṣé kí n máa lọ sí òsì nǹkan kan. wọ́n ní òsì nǹkan kan. mo rí bá dàgbòrò ẹ̀bọ̀ra lábú ẹ̀gẹ́ ọ̀bádì méjì àbá wọn gbẹ̀gẹ̀dẹ̀. pẹ̀lẹ́pẹ́ gbòógì dí abínú fọ̀n bí èèyàn. mo rí bá ya mi o. Àjíbọ́lá ẹ̀dá ìyá mi ẹ̀dá ọ̀rọ̀ tí gbénú lédì tí kun yùmùyùmù. ní alẹ́ yìí ibà ní ọwọ́ Àjíbọ́lá aráàlú ètè Àbẹ̀ní aráàlú èédú. ọlọ́sùn bẹ̀rẹ̀ àbìrù tí bọ́bá dú lójú adú lẹ́nu. àjò lágbọ́n ọ̀sàlẹ̀ wóyíwóyí. àfijú àtàbà tí jẹ láàrin òróbó àfijú ẹyẹ tí jẹ ń gbangba lé ọba. àgbà yóò bá o. àgbà yóò bá ilẹ̀ ó tún tẹ̀yìn ṣe ọmọ aláyàbá èyí tí ó ṣàǹfà nínú lédi ọmọ àgbààgbà múlẹ̀. àfijú omúlẹ̀ tí so kùtùkùtù máwọ́. ẹ wá wò ó ẹ̀yin ọ̀dàlẹ̀ èèyàn sókè sódò ẹlẹ́nu mẹ́ǹdínlógún agbọ́ yìí sọ yìí asúlùkòlù kẹ́nìmọ́ni wèrè dìgbòlúgí ẹ má débi àpè yín o. ẹ gbọ́dọ̀ wojú ọ̀gbọ́dọ̀ rí ẹ wá wọ́n ọmọ inú ọgbà lóde bí wọ́n ti ń ṣe. àwọn ọmọ Àbẹ̀ní ọmọ òtúfẹ̀ ní alẹ́ yìí ibà ní ọwọ́ ọdẹ gbọ́ngbọ́n bàbá kókó èrò àgàdàgbà bàbá lóṣùn. aṣọ mẹ́rìndínlógún laṣọ ṣàpànà ọ̀kan làwọn lára ẹ̀sìkẹ̀ kẹ̀kẹ́. bọ́mọdé bá wọlé yóò ṣèbà ibà balẹ̀ lẹ́gbẹ̀jàdó ibẹ̀yìn ìyálélẹ̀ ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ̀ ẹ̀ka alẹ́ lálẹ́ tòní. mo tún ti dé wéréwéré bíi ìjàlẹ̀ mo dé wàràwàrà bíi ẹjọ́ òwúrọ̀ mo tún ti dé pápákọ̀ bíi ẹjì ìyálẹ̀ tá lálẹ́ tòní ẹ̀kọ́ àjálẹ̀ o. àgbẹ̀ ló larọ́ àlùkò ló lóṣù rán lékelèké ṣe bá ń nálẹ̀ fún kọ̀ǹkọ̀ ní múra orí mi mọ̀ kọ́rè kọ̀ǹkọ̀ ní múra ibi ni ó máa kọ̀ títí ọjọ́ ayé mi gbogbo ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ní múra orí mi mọ̀ gbà bí ire ni ó máa gbà títí ọjọ́ ayé mi gbogbo. àgbẹ̀ ló larọ́ àlùkò ló lóṣù ìran lékelèké ṣe bá ń nálẹ̀ fún ó tún ti gbìnà yá lálẹ́ tòní. àtúpalẹ̀ àrọ́bá ní ìkànnì Diamond 88.5 FM ètò tàti máa ń láǹfààní láti ṣàlàyé ṣé àtúpalẹ̀ àwọn ìtàn lọ́lọ́kan òjọ̀kan nílẹ̀ Yorùbá fúnra wa
àwọn ìtàn eléyìí tí ó jẹ́ pé a ti ń gbọ́ nípa rẹ̀ ṣùgbọ́n tá a mọ̀ bó ṣe ṣẹ̀ wá wọn la mọ́ láǹfààní láti sọ fúnra wa lórí ètò yìí. Orúkọ ìlú, àwọn ogun mọ́nigbàgbé, orúkọ àwọn akọni ẹni tó ti kó ipa takuntakun kan lọ́nà kan àbó míì wọn lẹ́ láǹfààní láti gbọ́ lórí àtúpalẹ̀ àrọ́bá ní ìkànnì Diamond 88.5 FM tá a kalẹ̀ sírètí ayọ̀ nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ la ti ń dá kẹ̀kẹ́ lókè tá a ti ń dábí ọdún tá a ti ń rọ̀ bí òwe. A tún ti dé lálẹ́ tòní láti tó fún yín lọ́tún ẹ̀. Ìtàn àwọn wo ni mo kó wá lálẹ́ òní? Ibo ni ìtàn ń gbé mi lọ? Ibi abáròkọ tì sí ibẹ̀ láti kò bíjà lọ ò bá gbà. Ṣùgbọ́n kí n tó wọnú ètò ọ̀nlọ lóní kọ̀ọ̀kọ̀dún lálẹ́ tòní. Orúkọ ọmọ nìjánu ọmọ o. Adéwálé Adédayọ̀ lórúkọ tèmi. Ọmọ wọn lóde àkọ̀ráyè. Ẹni tán bì Tinubu ti ń bi rẹ̀ padà sójú ọ̀nà ẹ̀kan ọkọ ìyàwó ẹ̀. Ó wù wọ́n ká máa ṣe kínní ọ̀hún fúnra wa lójú àmì àtàwọn ọmọ géńgbòrò ayé. Ẹ gbọ́ fúngbáfúngbé ọ̀rọ̀ lálẹ́ òní. Ẹ gbọ́ wìnrìnwìnrìn lọ́rọ̀. Ìbà ládéládé, ìbà lóyè lóyè, ìbọ̀tọ̀kù lùlù. Ìbà àwọn àgbààgbà náà jẹ̀sẹ̀ bì. Ìbà ilé tó kún tí ò nínà, ìbọjà tó kún tí ò ríro, ìbòkò tó pọ̀ tí ò nírúgbìn. Ìbà alápá kábíkábí gbẹngbẹlẹ́kú dàbí òwú ọ̀ràn ọmọ lájòsí máa lọ aṣíwájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀. Ìbà lámọ̀ tí ń mọrí ẹ̀dá. Ìbà ọlọ́wọ́ fúnni olójú sọ́ni olóhùn arẹmọlẹ́kún. Ìbà olùwòsàn òde ọ̀run. Ìbà ẹni tó dáyé tó dọ̀run tí òfòpó rẹ̀ pamọ́ ibìkan tó fi rú gbogbo ayé lójú. Ìbà ní fókọ rẹ lálẹ́ òní o. Mo tún ti gorí àti ètò lálẹ́ òní. Èyí tí n ó ṣe lálẹ́ tòní kó mọ́ ohun mi. Nítorí pé iṣu sísun òkè ń ògún o. Àìtorí gbígbó pajá kò sẹ́ni títorí kíkan pa àgbò. Ẹnikẹ́ni ìtorí wèrèwèrè pọ̀ òbúkọ̀. Ìtàkùn tó tọ̀pẹ̀ òtẹ̀rín dá dúró. Mo tún ti dágbo ìtàn ọ̀hún kó ètò ọ̀hún wá sórí ìkànnì yìí lálẹ́ tèní. Ní pápápá ẹjá wọnú kòńkòdùn àwọn ìtàn lọ. Ẹ ti mọ̀ bí ìṣe mi pé lálẹ́ tó bá ti dàgò 10 lọ́jọ́ àìkú Sunday ní ìkànnì Diamond 88.5 FM tí mo ti kẹ̀tẹ̀ǹfẹ̀ sórí àtúpalẹ̀ àrọ́bá Adéwálé Adédayọ̀. N ò lè ṣaláì mọ́ kó ìtàn tó tóbi 3 wá. Mo fẹ́ mọ tẹ́yìn tèmi tẹ́ wà ń lé fẹ́ gbọ́ tí wọ́n sì láǹfààní láti ṣí ojú òpólẹ̀ fún yín kẹ́ pè wọlé. Tẹ́ ẹ bá pè wọlé ní tó bá pọ̀ jù òun náà ni wọ́n fún yín gbọ́ lẹ́sì fi sọ̀rọ̀ àgìjà yín lálẹ́ tòní. Ẹgbẹ́ léyìí kẹ́ yé yín yékéyéké. Ìtàn àkọ́kọ́ lára ìtàn tí mo mú wá lálẹ́ òní. Ibi aróko tì sí ibẹ̀ láti kó bíjà ló bá gbà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ Kẹ̀rẹ̀mọ́dé ọmọ Àtìbà. Ẹ mọ̀ pé mo mẹ́nu bà àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ nílẹ̀ Yorùbá 15 ni. Ṣùgbọ́n kí n lè láǹfààní láti tó lẹ́tẹẹsẹ. Ọba àwo ló dá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ lọ́yọ̀ọ́. Kí lorúkọ ọba ọ̀hún? Lẹ́yìn Ìlọ́yẹ̀ Oníbodè Apòmù, ipa wo ni Aole Arogangan tún kó tó fi gbé ìran gbogbo Yorùbá ṣépè? Kí ló fà á tó fi gbé ìran Yorùbá ṣépè? Òun làkọ́kọ́ ìtàn Aole Arogangan. Ẹlẹ́ẹ̀kejì, okùn òkè ń gùn kó mọ̀ níbi tó ti gùn wá. Ìlú tó di Ògbómọ̀ṣọ́ lónìí, orúkọ wo ní jẹ́ tẹ́lẹ̀? Ta ló tẹ Ògbómọ̀ṣọ́ dó? Àwọn tí wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ dó ibo ni wọ́n ti wá? Bọ́n ṣe wá lọ́tún tán wá lósì. Kí lorúkọ wọn? Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́ńtà pàrókò fún pé kán lọ pa tó padà di ẹni tó wá tẹ ìlú dó?
ìtàn Ògbómọ̀ṣọ́ òun lẹ́lẹ́ẹ̀kejì o. Aole Arogangan ni talákọ̀ọ́kọ́ ọba tó gbé gbogbo ìran Yorùbá ṣépè. Ẹlẹ́ẹ̀kejì òun ni ìtàn Ògbómọ̀ṣọ́. Ìtàn ẹlẹ́ẹ̀kẹta táàjọ wò lálẹ́ òní bí onírèsí ò bá fíngbá mọ́ ní tó ti fín sílẹ̀ òní parun. Ẹ máa ń bọ̀ lójú òpó àti àṣekáyé ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ọ̀hún Diamond 885 FM kẹ́ wá máa wò mí ketekete nílé agbára. Diamond 885 FM Adéwálé Adédayọ̀ mo mú lẹ́nu bí ọkọ́ tuntun mo ṣẹ̀ṣẹ̀ ń jà náà ń bọ̀ ni. ń mú ìpè ń wọnú ara wọn tá a sì tún kà bá a ṣe kà á. Èmi nìkan kọ́ mo wà nílé agbára lónìí. Èmi àti rẹ́kítọ̀ náà ní bí ìṣe wa bá a ti ṣe jọ́ sí ní gbogbo ọjọ́ Àìkú Sunday. Bẹ́ẹ̀ náà la tún ṣe kẹ̀tẹ̀fẹ̀ lálẹ́ tòní. Òní rẹ̀ ohun kó rẹ̀ gbá. Òní rẹ̀ ọ̀rẹ́ kó rẹ̀ pẹ́ díẹ̀. Adéwálé Adédayọ̀ mo mú lẹ́nu bí ọkọ́ tuntun mo ṣẹ̀ṣẹ̀ ń jà náà ń bọ̀. Ojú òpó tẹ́ pèsè ní 0916 159 1011 0916 159 1011 lójú òpó tó lu jáde sọ́dọ̀ tèmi bí o. Eléyìí tẹ́ pè sí tẹ́ sì fi mọ láǹfààní láti mọ̀ sọ pé ẹni àdìbò wa fún lálẹ́ òní rèé o. Ìtàn tá a fẹ́ gbọ́ rèé. Ẹjẹ́ tó ṣe bí ìṣe wà ká wo tìtẹ̀ tí ó pọ̀ jù. Ìtàn àkọ́kọ́ ni Aole Arogangan ọba tó gbé ìran Yorùbá ṣépè pé kẹnu wọn mọ́kò. Ẹlẹ́ẹ̀kejì ni ìtàn Ògbómọ̀ṣọ́ bá a ṣe tẹ̀lú ọ̀hún dó. Ìtàn ẹlẹ́ẹ̀kẹta ó ní bí onírèsí ò bá fíngbá mọ́ ní tó ti fẹ́ sílẹ̀ kò ní parun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè ọ́ náà ó já sí ojú òpó WhatsApp 0916 159 1011. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ó kọ́ yín ibi tẹ́ ẹ ti ń pè mí yìí. Ambali ló ń pè yín láti Ilé-Ifẹ̀. Ó yá ìtàn tàlẹ́ fẹ́ jẹ́ ká sọ lálẹ́ tòní. Ìtàn Arogangan. Aole Arogangan. Aole Arogangan. Kódà ẹ mú yàn lọ́wọ́ kẹ́ ẹ lóde ní. Ẹ jẹ́ ń tún mú tàn mí ẹ̀ ló ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ ti wà ń bẹ̀ gbóǹsókè pápápá o. Onírèsí wo fíngbá mọ́ ni o. Bónírèsí ò bá fíngbá mọ́ ló wù yín láti gbọ́. Ó dẹlẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ káalẹ́. Ó kọ́ yín ibi tẹ́ ẹ ti ń pè wá yìí. Kí lẹ pè yìí? Olúwapẹ̀lúmi láti ìlú Iléṣà. Olúwapẹ̀lúmi láti ìlú Iléṣà ìtàn ta lẹ́ni ká sọ yìí. Ẹjọ́ ọba tó gbé gbogbo ìran Yorùbá ṣépè. Ó di méjì. Ẹ mà káalẹ́ ó kọ́ yín ibi tẹ́ ẹ ti ń pè wá yìí o. Ẹ káalẹ́ sọ. Ẹ káalẹ́. Ọmọwùmí láti Iléṣà. Ó yá o. Ìtàn ọba Aole ni. Aole Arogangan tó gbé ìran Yorùbá ṣépè. Bẹ́ẹ̀ni sà. Ó di mẹ́ta sẹ́yọ kan. 0916-159-1011. Ẹ lè lọ́mọ kọ́ sójú òpó ìtàkùn àti àṣekáyé Facebook náà Diamond 885 FM. Òun lẹ́ẹ̀fì lọ́mọ kọ́ ẹ ti rí ń bẹ̀ kìtìkìtì. Ẹ kàn mọ́ kọ́ sí pé ìtàn tá a fẹ́ gbọ́ rèé. Wọ́n sì ká ṣe bẹ́ẹ̀ wọ́n kà mọ́ 0916-159-1011 0916-159-1011. Ẹ ṣe bẹ́ẹ̀ ẹ lọ kọ́ síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. A sì ṣe bẹ́ẹ̀ a sì tún mú un náà kà. Ẹ lọ ẹ̀ka alẹ́ ọkọ̀ yín ibẹ̀ tí ń pè. Ẹ̀ka alẹ́ ọkọ̀ yín ibẹ̀ tí ń pè wá yìí. Kí lẹ porúkọ yín yìí? Ó yá ìtàn ta lẹ́ni ká sọ yìí. Aole Arogangan. Ó di mẹ́rin sẹ́yọ kan. Ẹ̀ka alẹ́ ọkọ̀ yín ibẹ̀ tí ń pè o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ mò ń gbọ́ yín o. Orúkọ tèmi ni Rasidi. À ń pè láti Ìwòye Ìjẹ̀ṣà. Ó yá ìtàn ta lẹ́ni kí n sọ lálẹ́ òní tẹ́ ẹ fẹ́ gbọ́. Aole Arogangan. Aole Arogangan. Ó di mélòó rẹ́kítọ̀ tó ń fọkàn bá kínní lọ. Ẹ káalẹ́ ọkọ̀ yín ibẹ̀ tí ń pè wá yìí. Ẹ káalẹ́ Mr. Adanirango láti Ọ̀kẹ́mi. Ó yá ìtàn ta lẹ fẹ́ gbọ́. Ògbómọ̀ṣọ́. Ìtàn Ògbómọ̀ṣọ́ ó di 5 sí 2. 5 sẹ́yọ kan ẹyọ kan. Ẹ káalẹ́ ọkọ̀ yín ibẹ̀ tí ń pè.
ìtàn talẹ̀ ní ká sọ yìí. ìtàn Aole Arogangan nínú nǹkan mẹ́wàá tí èèyàn bá ti kó mẹ́fà kúrò ń bẹ̀ ó dájú wípé ẹni ohun ti kó ó sì ti kó gbogbo ẹ̀ tán. ẹ wo ẹja sẹ́mi múná tí n bá padà dé kí n wá sọ ìtàn Aole Arogangan, ọba tó gbé ìran Yorùbá ṣépè, ẹni tó jẹ́ pé lásìgbò kò bá òtútù wáyé láàrin òun àti Àfọ̀njá, òun ló mọ̀ fa gbogbo lárí ló mọ̀ fa gbogbo làbárè tó fa tó fi gbé ìran Yorùbá ṣépè. Aole Arogangan, ọba wo ló jẹ Aole Arogangan tó jẹ? Ọkùnrin gbọ̀ngbọ̀nràn tí dẹ́rù bara rẹ̀ láàjìn. ẹ gbọ́ wìnrìnwìnrìn lọ́rọ̀ lálẹ́ tòní, ẹ gbọ́ fúngbáfúngbé ọ̀rọ̀. ẹ wò ó, mi ò ní sọ́dànù ẹ mọ́ gbọ́dànù, ẹ mú gègé ẹ mú tákàndá kẹ kọ̀ọ̀kan lẹ̀ lálẹ́ òní, nítorí pé ẹ gbọ́ ọ̀rọ̀ débi tó yẹ kẹ́ ẹ gbọ́ dé lálẹ́ tòní. Ọ̀yọ́ ó nìtàn gbé wa lọ lálẹ́ òní o, ṣùgbọ́n ká tó lọ sí Ọ̀yọ́ ọ̀hún, ẹja ṣe bẹ́ẹ̀, ẹja sẹ́mi mú ká gbọ́ná odò láyé Àrẹ̀mú, ó yá bá ń kọrin sí ọ̀hún pọ̀ kò já dọ̀yọ́. gbọ́ná odò láyé Àrẹ̀mú, ó yá bá ń kọrin sí ọ̀hún pọ̀ kò já dọ̀yọ́. ọlọ́wé mọ̀wé ìlú Àrẹ̀mú mẹ́ni tó ń bá wí. odò láyé Àrẹ̀mú, ó yá bá ń kọrin sí ọ̀hún pọ̀. odò láyé Àrẹ̀mú tó tún dé. Nàìjíríà ẹni ọgbọ́n bẹni ọgbọ́n, ẹni ọgọ̀ ni ọmọ ra wọn, àmọ́ bí èèyàn bá sọ fẹ́ni ọgọ̀ yóò dìjà. Àkúwá pọ̀ mà pé tí ń ṣe wọn dá. Bí àkúwá gbá kẹ́bà má pé tí ń ṣe wọn dá ni. Àkúwá pọ̀ òní máa rélùlẹ̀ ńgbà ogbó. Wèrè ọmọ pé tí ń ṣe wọn dá. Bí wèrè bá mọ̀ pé tí ń ṣe wọn dá ní wèrè oníwọ̀jà ń hò. Yọ̀sán o, ọmọ máa ń sá o, ìyá ìyá ọmọ òkè dákun mọ́yà wá ń wèrè. Àmì o. Àrídìí ẹ̀kọ́ yẹn kan ní èlùbọ́ ni wọ́n ń pè lọ́kà àmàlà. Ẹni tí ayé ń bá ń fẹ́ kó fẹ́wé dẹ́wù yọ́yẹ́. Ìbàdàn ẹ̀pẹ́ kádì sámọ̀ gbọ́. Àmọ́ bí alẹ́ èèyàn ó tòrò, òwúrọ̀ pẹ̀lú ọ̀sán àkọ́kọ́ kóró bí oró. Ẹ̀yin kẹ́nìmọ́ ní wèrè ìdìgbòlúgí. Ọmọ tí wọ́n bí sílé tójúlé lóko tó ewó ní. Orí ilé ìhùn ní ábí wọn. Ìyàtọ̀ yàtọ̀ láládìsá yàtọ̀. Bí alẹ́ yẹn ó tòrò, òwúrọ̀ pẹ̀lú ọ̀sán àkọ́kọ́ kóró bí oró. mo tún dé padà lálẹ́ tòní. ìlú Ọ̀yọ́ ó ní ìtàn gbé wa lọ lálẹ́ òní o, ẹ mú gègé kẹmú tákàndá kẹ́kọ̀ọ́ nǹkan lẹ̀. Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà, òbólówó wípé kó gbowó, ó sì ń bá Wọ̀fà wípé kó kọjú ẹrú sílé. àṣé kó lè bá dìjà kó dìjà, kó lè bá dáàpọn kó dáàpọn, kọ́mọ bá lè rí jẹ níbẹ̀ ni. Ọ̀yọ́ ló ń gbìngbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé, ẹlẹ́yìn kùlé ò gbọ́dọ̀ yá jẹ, bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ tú dànù. ọmọ ikú tí kò lè pa, ọmọ àrùn tárùn ò lè ṣe. Ọ̀yọ́ Aláàfin ni mo gbà lọ lálẹ́ òní. Aole Arogangan ni ọba kan tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọba tí inú rẹ̀ le tàbí ọba líle tó ti jẹ ní ìlú Ọ̀yọ́ ilé, a sọ̀rọ̀ nípa Ṣàngó
Aole Arogangan òun náà gbẹ́yìn. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, Àfọ̀njá ó súnmọ́ wọn tipẹ́tipẹ́ nínú ààfin. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní tí mo pe akẹ́yọ̀ fún yín ìyún lọ́sẹ̀ tó kọjá pé àrẹ̀mọ náà ń pè bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ ọmọkùnrin tó jẹ́ ọmọ ìdílé ọba tó jẹ́ bí ọmọ ọba lẹ́yìn ọba Abíọ́dún ni Aole Arogangan jọba gẹ́gẹ́ bí ọba ìlú Ọ̀yọ́. Lásìkò yìí nígbà tí ó ti di pé gbọ́nmi sí omi òtún ti ń wà láàrin Aole Arogangan torí pé bí ọmọ ṣe ń ṣe òun làfọ̀njá náà ṣe ń ṣe o. Àfọ̀njá ìsọmẹrú ṣùgbọ́n ó súnmọ́ wọn, ẹ mọ̀ pé ọ̀rẹ́ a máa dẹgbẹ́. Ó súnmọ́ wọn nínú ààfin pọ̀ kọjá kò wá sí nǹkan. Ẹ̀yin a máa bí ọmọ méjì nínú ilé kan náà tán sì dàbí ìbejì tán sì ní í jẹ̀bejì. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Aole Arogangan ṣe rí. Kó má bàa wá di wípé Àfọ̀njá yóò mọ yẹ̀ lọ́wọ́ gbogbo tó bá ń ṣe wò. Ìdí rèé o Aole Arogangan fi ń wá gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láti rí i pé ó gbẹ̀mí Àfọ̀njá. Aole Arogangan ó gbìyànjú láti rí i pé ó ń gbẹ̀mí Àfọ̀njá. Ṣùgbọ́n nígbà tí Aole Arogangan tó ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì, wọ́n wí pé tọmọdé bá gbọ́ngbọ́n kíkú ìyá rẹ̀ ó gbọ́ngbọ́n sínsìn. Bọ́mọ òun bá lẹ́rùn ló ń fẹ́ kú, ìyá àti bàbá rẹ̀ ó gbọ́ngbọ́n sínsìn sí padò. Táfọ̀njá náà bá fẹ́ mọ sapá kándàkándà bí ẹni tí ó le, àwa náà jò mọ̀ wípé àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. Ẹgbẹ́ ajánjó la jánjùrù. Ó dáa kí ni ká ṣe f'Áfọ̀njá? Wọ́n ṣèpàdé pọ̀, wọ́n forí ọ̀rọ̀ ń gún. Wọ́n ní ẹja sígun fún Àfọ̀njá. Wọ́n bá sì sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ kọ́gùn, kò gbọ́dọ̀ sọ pé òun lọ o. Táàrẹ Ọ̀nà Kakanfò bá wá gbọ́dọ̀ kọ ogun, kí wá ní ohun tí ó jèrè Àfọ̀njá? Ìbò náà sígun fún Àfọ̀njá pé kó lọ. Ibi tí wọ́n sígun fún Àfọ̀njá pé kó lọ kò sí pọnrípọn kú bàbá ńlá kọ ẹnìkan tán sígun fún pé kó lọ bẹ̀ rí tó jàjà ṣẹ́gun tàbí tó jàjà ṣẹ̀tẹ̀ wálé. Àìrè ní rẹ̀yìn olóko òun lọ̀rọ̀ òun jẹ́ bó bá débẹ̀. Àfọ̀njá bá wò títí pé a ti sórí ọmọ tó wúwo. Òun ò kúkú mọ̀ ikú ń dẹ́dẹ̀dẹ̀dẹ̀dẹ́kú. Òkúkú mọ̀ Àfọ̀njá ti ríra rẹ̀ gẹ́gẹ́ bí jagunjagun ńlá eléyìí tó lè borí ogun kógun tẹ́ wọ́n bá ràn lọ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ńgbà náà. Bí Ṣàngó bá wá ń pàràbà tó ń fàrókò ya bíi ti gílákọ̀. Ó dà kí n tó kò lórí ètò wọn ó padà wá sórí òwe ọ̀hún láti ṣàtúpalẹ̀ tiẹ̀ náà fún yín àti ìtumọ̀ òwe ọ̀hún kó lè yé yín dáadáa kẹ́ mọ́ bàa mọ́ sípa bẹ́ẹ̀ ṣe é sípa. Àfọ̀njá tẹ̀síwájú o láti lọ kógun ja ìlú Ìwéré. Lásìkò ọ̀hún Òkè Ìwéré ni wọ́n ń pe ìlú ọ̀hún. Lónìí ìlú ọ̀hún sì wà nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ìwéré Ilé ni wọ́n wá ń pe ìlú ọ̀hún lónìí. Ìlú tá a tẹ̀dó sórí òkè ni. Ogun dàlú ọ̀hún láàmú púpọ̀. Ìlú ọ̀hún ò ní ibùdó, wọn ò kọ́lé bẹ́ẹ̀. Orí òkè ni àwọn tí wọ́n jẹ́ tí wọ́n tẹ̀ ìlú ọ̀hún dó, orí òkè ni wọ́n dúró sí. Ní tó wá jẹ́ kó ṣòro fún ìlú ọ̀hún láti kógun jà. Ó ní pé bẹ́nikẹ́ni bá ń kógun bọ̀ láti sígun kọlù wọ́n, orí àpáta tán jókòó sí tán dúró sí tán gbé, wọn ó ti rí ogun tí ń bọ̀ látòkè réré. Ẹ mú yàn lọ́wọ́ ká ẹ lóde ní.
ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ ó ní wípé ó jẹ́ ìlú òbí Aláàfin Abíọ́dún, ìlú ìyá rẹ̀. Ibẹ̀ ni ìlú Ìwéré yìí. Aláàfin sì mọ̀ pẹ̀lú Ọ̀yọ́mèsì pé kò sí pọ̀nrípọ̀nkú lábá bẹ́ẹ̀ nìkan tó gbọ́dọ̀ fi kóńdó palába wọn. Ẹnìkan yìí sì wá lulíìlì. Ó mọ̀ pé kò sí pọ̀nrípọ̀nkú bàbá ńlá ẹni tí ó dẹ́rù ẹ̀wò tí ó bọ̀ láyọ̀. Gbogbo ìpinnu rẹ̀ láti rẹ́yìn Àfọ̀njá ni. Àfọ̀njá ò kúkú mọ̀. Ó gbéra. Ó ń tẹ̀síwájú láti lógun. Ṣùgbọ́n èèyàn ò ní burúburú kó mọ̀kọ ẹnìkan mọ́ ni. Báṣọ̀run Àṣàmú àgbà ò léèkàn àti Ọwọ́ta, àwọn ni wọ́n gbẹ̀yìn lọ sọ fún Àfọ̀njá pé má daṣọ ẹ̀wò, má dẹ́rù ẹ̀ lásà, má rú lóògùn ẹrù bóyìnbó aláwọ̀ funfun bá tẹ́rí sí ọrùn ó wọ̀ ọ́. Kìí ṣẹ̀rù ọmọdé o. Kí n má pàbírí. Wọ́n ṣàlàyé f'Àfọ̀njá pé bó bá lọ òní pé bọ̀. Kò ṣeé gbọ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò pó lógun kò jágun kò borí ogun ó sì ń padà bọ̀ wá sọ̀yọ́ lé. Níbo náà ti ń ṣerú ẹ̀? Kò ṣeé gbọ́. Àfọ̀njá, Báṣọ̀run Àṣàmú àgbà ò léèkàn, Ọwọ́ta, wọ́n fi igbá òfìfo ránṣẹ́ sí Aole Arogangan gẹ́gẹ́ bí àrokò. Ẹ jẹ́ mọ́ tó ní sísẹ̀ntẹ̀lé fún lálẹ́ òní kẹ́ ẹ mọ̀ mọ̀. Ìtumọ̀ àrokò yìí nílẹ̀ Yorùbá rèé. Tí wọ́n bá gbé igbá fún yàn, òfìfo tí wọ́n gbé sọwọ́, ìyún sí ẹni tó jẹ́ olórí ìlú, ó túmọ̀ sí wípé a ò fi ọmọ láàrin ìlú ni o. Tí wọ́n bá fi dà ránṣẹ́, tí wọ́n gbé dà fún yàn pé kó lọ gbé fún ẹnìkan tó jẹ́ bí aláṣẹ, ẹni tí wọ́n ń gbìyànjú láti sọ ni pé kí wọ́n ṣekú pa ẹni ọ̀hún. Tó bá wá jẹ́ pé irú idà ọ̀hún wọ́n wá fi bí èèpo àpẹ́ sí i àti bí gbòǹgbògi ọgbọ́, ó ní wípé ẹ pa o, ṣùgbọ́n ẹjọ́ pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́, kẹ́sì jẹ́ ó gbó bíi torógbó. ń lọ sábà ti ọ̀rọ̀ àrokò lálẹ́ òní, ṣùgbọ́n tí mo fẹ́ ṣàlàyé fún yín kó yé yín. Mo ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Aole Arogangan àtìdí tó fi gbéra Yorùbá ṣépè. Ṣé bẹ́ẹ̀ gbàgbé pọ́n àtàwọn Ọ̀yọ́mèsì náà jọmọ̀ sí. Ó lọ. Nígbà tán gbé igbá ọ̀hún dé, Aole Arogangan mọ̀ wípé ó ti dogun ó ti dọdẹ láàrin òun àtàfọ̀njá. Òun ló mú kí Àfọ̀njá gba Ìlọrin lọ. Àfọ̀njá kọ́ ló tẹ̀ lọ́rin dó. Ìlọrin ti wà káfọ̀njá tó wà. Àwọn baba ńlá Àfọ̀njá náà tẹ̀dó. Orúkọ ẹni tí a lè kọ́kọ́ pè lẹ́ni àkọ́kọ́ tó tẹ̀ lọ́rin dó ni Ládìrín. Ṣùgbọ́n wọn ò tí ì lọ bí ìtàn Ìlọrin, nítorí pé ìtàn Ìlọrin àti ìtàn Àfọ̀njá àti àwọn Álímì odidi ìtàn ni. Inú ìtàn Ìlọrin láti yọ ìtàn ogun múgbámúgbá. Múgbá máa wo ẹ gbọ́. Lálẹ́ òní mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé yín. Nígbà tọ́rọ̀ tó ti gíjú pọ̀, Àfọ̀njá pinnu wípé òun kógun jọ Ọ̀yọ́ àfi tó ń bá rẹ̀yìn wọn. Inú fún àyàfu ní Aole Arogangan wà. Ọ̀rọ̀ dìbò ló ya mi.
ẹ̀yìn àgbàre ó sàn jójú àgbàre tí ń rí rẹ́dẹ̀rẹ́dẹ́ lọ. wọn láòlẹ̀ Arogangan fọ̀rọ̀ ń ṣe o nígbà àwọn Àfọ̀njá ṣetán láti sígun tó sowọ́pọ̀ pẹ̀lú Álímì. ìtàn ọjọ́ mi ní pé kẹ́ ẹ mọ̀ bá Álímì bó ṣe dé lọ́rin tó bá ṣe é ṣe wọ́n mú kan wá nínú ìtàn Ògbómọ̀ṣọ́ àti ìtàn Ìlọrin tó bá dijọ́ mẹ́jọ. eléyìí olúwa mú kí wọ́n sígun wá sọ̀yọ́. ṣe bẹ́ẹ̀ gbàgbé pé mo máa ń wí fún yín pé Ọ̀yọ́ mẹ́ta ló wà wọ́n sì ṣe àlàyé Ọ̀yọ́ mẹ́tẹ̀ẹ̀ta lálẹ́ òní. wọ́n sì júwe ẹ̀ fún yín tẹ́ ẹ mọ̀ dáadáa. bí ọba Aole Arogangan ti rí pọ̀rọ̀ ti di bó ló ya mi. ibi tá a ní kí gbégbé mọ́ gbé gbégbé ló ti fẹ́ mọ́ gbé bẹ̀ yìí. ibi tá a ní kí tẹ̀tẹ̀ mọ́ tẹ̀ ibẹ̀ ló ti fẹ́ mọ́ sọ láàyè. ó bá wọlé o lóòótọ́ àti lódodo òun Aole Arogangan sì gbá o ṣùgbọ́n kí Aole Arogangan tó sì gbá ó ṣe nǹkan kan o nítorí pé àdéhùn ní láàrin àwọn òun àti Ọ̀yọ́mèsì ó sì mọ̀ wípé bí ò bá nídìí obìnrin kan yìí jẹ́ Kúmọ́lú pé bí ìbá ṣe pẹ́ nìkan ló ta Àfọ̀njá lólobó òye Àfọ̀njá pé kò sí pọnrípọ̀ kú bá bá ńlá kó ẹnìkan tó gbọ́dọ̀ sígun kojú ìwéré pé ẹ sì dálẹ̀ a sì jọ sọ̀rọ̀ kúnná ẹ sọ di bá mi ìkójúmọ́ tó mọ́. Yorùbá ronú kí ló ń ṣe yín tó jẹ́ pé bẹ́ẹ̀ bá jọ forí ọ̀rọ̀ kò ọ̀rọ̀ á ti yí padà kójúmọ́ tó mọ́. kí ló ń ṣe Yorùbá látayébáyé tó jẹ́ pé ọ̀rọ̀ kékeré tẹ́ ẹ jọ sọpọ̀ ìgbà tí ó bá bù ṣe gàdà àwọn kan ti gbẹ̀yìn bẹ́bọ jẹ́. kí ló dé tí Yorùbá ń dẹ páńpẹ́ ọkú fún Yorùbá ẹgbẹ́ wọn lórí agbára lórí ipò? kí ló dé tí àìfàgbàfẹ́ nìkan Yorùbá tó ń dalẹ̀ yóò tí ń da Yorùbá rú tí ń dàrin ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà rú? nígbà tán kógun dé tógun ti bẹ̀rẹ̀ Aole Arogangan ti gbúrò ogun ọdún 7 péré ló fi jẹ́. nígbà tó gbúrò ogun ó ṣetán láti sígbà wo ó wá wípé kí n tó lọ Yorùbá gbé léyìí ẹ sì dì mọ́wọ́. ó wá gbé ìran Yorùbá ṣépè pé títí aláyé ò fi jáyé o gbọ́ gbogbo ìran Yorùbá kò sí o níbikíbi tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ẹnu yín ò ní kó tó bá kù díẹ̀ kẹ́nu yín kò tàbí tẹ́nu yín bá ti kò ẹnìkan nu yóò tún yí dànù táwọn kan bá gbabala lọ sí làwọn kan ó gbabala bí lọ. Yorùbá ronú. ọ̀rọ̀ yìí ló sọ nígbà náà ó sọ̀rọ̀ ń tán àwọn fa agbára rẹ̀ tó ní ó fi ṣèdìdí ẹ̀ o mẹ́rẹ̀ẹ̀rin ló ta sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àtàríwá tó fi ṣèdìdí gbólóhùn lẹ́yìn rẹ̀ lọ́ba Aole Arogangan ló sì gbáwò Aole Arogangan sì gbáwò ọba wàjà tó túmọ̀ sí pé Aole Arogangan òun lọ́ba aládé tó gbéran Yorùbá sẹ́pọ̀ tí Yorùbá ò sì ronú wò. òwe tí mo wá pa lẹ́ẹ̀kan pé wọ́n ṣàlàyé ẹ̀ fún yín pé bí Ṣàngó bá ń pàràbà tó ń fàrókò ya bíi tìgí lákọ́ igi kan ní jẹ́bẹ̀ tewé rẹ̀ yìí jábọ́lẹ̀ tídìí rẹ̀ sì dọ̀tí kò sí pọ̀nrípọ̀ kú ńlá igi tó lè wà lágbègbè ọ̀hún wọn ò ní tógi ọ̀hún láyé. bẹ́ẹ̀ bá fẹ́ rírú igi yìí
ó ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ẹ́rì nílùú Ìwó ní ìjọba ìbílẹ̀ Ìwó ló wà. igi ilá ṣé nídìí rẹ̀ dàn ewé rẹ̀ tó bá fẹ́ jábọ́ agbede méjì ní dúró sí o èyí tí wàá padà gbéwé rẹ̀ dórí omi òye èèyàn nítorí pé igi òòṣà gangan ni igi ọ̀hún agbára kan ni. wọ́n sì ojú òpó ìpínlẹ̀ lálẹ́ tòní bọ́yá ẹláríwísí àfikún àbí àyọkúò àti ẹ̀kọ́ tẹ̀yìn ti rí kọ́ lórí ọ̀rọ̀ Aole Arogangan. tó bá wá dijọ́ mẹ́jọ ká tó mọ̀ tẹ́wájú ìtàn pọ̀ nílẹ̀ Ọ̀yọ́. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé obìnrin kan wà tó ń pè ní Ọ̀rànpọ̀tọ̀ níyùn obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ Aláàfin bá a ṣe nílùú Ìwó Gbàgídà obìnrin àkọ́kọ́ tó jẹ Ọ̀ọ̀ni nílùú Ilé-Ifẹ̀ ẹni tí í ṣe ìyá Tẹ̀lú tó tẹ̀wódó. ìtàn wà ńlẹ̀ ẹ sì gbọ́ fúngbàfúngbì ṣùgbọ́n ẹja máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. lágbọ́n tí bí ẹjẹ́ mọ̀ mú ìpè ń wọnú ara wọn ṣùgbọ́n kó tó di pé wọ́n mú ìpè ẹjẹ́ sáré ṣàlàyé Ọ̀yọ́ yìí fún yín. tẹ́ bá gbọ́ tí wọ́n ń pe Ọ̀yọ́ Àtìbà tí wọ́n ń pe Àgọ́dọ̀yọ́ gẹ́gẹ́ bí Ọ̀yọ́ Aláàfin tá à ń lò lọ́wọ́lọ́wọ́ bó ti rí náà ti wí o. nítorí pé ọba tó kọ́kọ́ jẹ ní Ọ̀yọ́ Àgọ́dọ̀yọ́ tá a mọ̀ sọ́yọ́ Aláàfin tá à ń lò lọ́wọ́ yìí ó ní Àtìbà àtọ́ba tẹ́lẹ̀. nígbà tí ogun kó Ọ̀yọ́ ilé Egúngún Òjó tí í ṣẹ̀gbọ́n fún bí Ọ̀rànpọ̀tọ̀ níyùn òun ló lọ tẹ Ọ̀yọ́ dó sí Ọ̀yọ́ Ìgbòho. Ọ̀yọ́ Ìgbòho náà wà tó fi wá padà di wípé Abípa ó padà síbi tógun ti kó wọn èyàn lọ́yọ̀ọ́ lè Kàtúngà. ó dídí ìtàn ní kìí ṣe tá a kàn mẹ́nubà ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó máa dún nínú etí yín wípé àwọn ará Núpé wọ́n ti kọ́kọ́ tú Ọ̀yọ́ ilé ká ní ìgbà ìwáṣẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti bẹ̀ ló di Ọ̀yọ́ Ìgbòho kó tó wá di Ọ̀yọ́ Àgọ́dọ̀yọ́ tọ́pọ̀lọpọ̀ máa ń pè ní Ọ̀yọ́ Aláàfin tàbí Ọ̀yọ́ Àtìbà. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ní mú ìpè lálẹ́ tòní 0916 159 1011 ìwọ náà lè máa lọ sójú òpó YouTube gbogbo àwọn ìtàn tá a ti sọ sẹ́yìn ó bá ń bẹ̀ àtúpalẹ̀ àrọ́bá lójú òpó YouTube àtúpalẹ̀ àrọ́bá tó bá ti tẹ̀ ó rí ń bẹ ó sì rí gbogbo ẹ̀ gbọ́ gẹ́gẹ́ bá a ti ṣe ṣe ẹ̀kọ́ àjálẹ̀ o. ẹ kálẹ́. ó kọyìn ibi tẹ̀ tí ń pè wá yìí. Àkànwá Adélànì lórúkọ tèmi. ó yá o. ìbéèrè kan mo fẹ́ béèrè. mo ń gbọ́ yín o. àwọn tó tú àṣírí fún. Báṣọ̀run Àṣàmú àti ọwọ́ tàtán tú àṣírí fún Àfọ̀njá. kí ló wá gbẹ̀yìn àwọn méjèèjì. kò sí ẹni tó gbẹ̀yìn wọn torí ìdí abátàǹgàn fi ṣe léyìí ó ní pé ẹ̀gán náà ń wá gbogbo ọ̀nà láti rí i pé ìkápọ̀ Ọ̀yọ́ yóò bọ́ sọ́wọ́ wọn ṣùgbọ́n Báṣọ̀run Àṣàmú ó padà jẹ́ adelé lẹ́yìn ìgbà tí Aole Arogangan tó wàjà Adébọ̀ ló jẹ lẹ́yìn Adébọ̀ òní Mákúá ló jẹ gẹ́gẹ́ bí Aláàfin nígbà tí Mákúá tó jẹ fún oṣù méjì kó tó di wípé ó kógun ja Ìwóró tí ò ṣẹ́gun tó tibẹ̀ sá lọ sí Ìwó òní Báṣọ̀run Àṣàmú wá délé lọ́yọ̀ọ́. 0916 159 1011 0916 159 1011 ẹ̀ka alẹ́ ti wà ń bẹ̀ ẹ̀ka alẹ́ ti wà ń bẹ̀ ojú òpó òun tọ́ látọ̀dọ̀ yín ni o ẹ̀ka alẹ́ o ẹ fúnra yín láàyè ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ ti wà ń bẹ̀ ọkọ̀ yín bí ẹ ti ń pè. láti Òṣogbo ni mo ti fún lálejò ló pè. kó o yá mọ̀ ń gbọ́ yín o. kí ló dé tí Aláàfin Arogangan fi sígo fún ìlú ìyá rẹ̀ ní ìwéré ilé.
ìlú Aláàfin Abíọ́dún tó wàjà kí Aole Arogangan tó jẹ ni o. Ìdí tó fi sí ogun fún bẹ̀ ni pé ó fẹ́ jẹ́ kí Àfọ̀njá kó pàdánù ẹ̀mí rẹ̀ ẹ̀bẹ̀ tó rọ́ mọ̀ pé kò tí ì sí pọnrípọnkú lába bẹni tán bídà tó gbọ́dọ̀ fi kóńdó pa lába wọn kò lè kógun jà lú Ìwéré Ilé kó ṣẹ́gun. Ìdínú 0916 159 1011 ẹ káàlẹ́ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè ẹ káàlẹ́ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè. ẹni ọlọ́run mọ̀ láti ibi tọ́lọ́run mọ̀. ọ̀tọ̀ níbi tẹ́ ẹ tún já sí yìí o ẹ lọ́ ẹ káàlẹ́ ọkọ̀ yín ibi tẹ́ ẹ tí ń pè. ẹ ló sà ọmọ mi ló pé padà sà. ó yà mú gbọ̀ yín. yẹ sà ẹ jọ kọ́sẹ̀ tí mo fẹ́ béèrè náà ni dádì àkọ́kọ́ béèrè pé kí ló gbẹ̀yìn àwọn tó lọ ṣe òfófó fún Aole Arogangan ànégé ṣe bọ́ ọmọ Ọ̀yọ́ náà làwọn náà. Ọ̀yọ́ jọ ní gbogbo wọn. ok. ẹ káàlẹ́ o ó kọ́ yín ibi ẹ̀ tí ń pè wá yìí ẹ bá ń gbọ́n sókè. ìjọba láti Coca-Cola. ó yà mú gbọ́ yín. àwọn èèyàn wo ló wà ní Ìwéré àbí nǹkan tẹ ní kí kíní òfin lè ṣẹ́gun wọn. ìdí ni pé ìlú tá a tẹ̀dó sórí òkè ni ọ̀nà tó wọlé ìyún sínú ìlú ọ̀hún kò sí ilé tó fẹ́ téèyàn lè finá sí wípé bí ayére kan téèyàn lè finá sí àwọn ọlọ́dẹ ni wọ́n tẹ̀dó sórí òkè ọ̀hún ṣùgbọ́n tó èèyàn bá ń bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà ní Coca-Cola ẹ jẹ́ kí n fi bí ìrètí ayọ̀ ṣe àpèjúwe bí èèyàn bá ń bẹ ní ìrètí ayọ̀ téèyàn ń bọ̀ láti agbègbè bíi ẹnu odi Ìjẹ̀bú èèyàn létí kálẹ̀ èèyàn ń bọ̀ láti bíi roundabout èèyàn létí ìdí ẹnu odi Ìjẹ̀bú tẹni tó wà ní ìrètí ayọ̀ tí ó ti rí ẹni tó ń kógun bọ̀ wá jà á ìgbà tí ó bá dórí àpáta tán pè nílùú Ìwéré yìí sí wọ́n ti fọ́n ká o tán sì ti lúgọ̀dé ibẹ̀ náà ti ṣe lọ́sẹ̀ ìdínú tán fi tètè ráàyè ṣẹ́gun wọn torí kán tó súnmọ́ wọn kán tó gòkè súnmọ́ wọn náà ti dojú ogun kọ wọ́n ẹ jẹ́ mú pè bíi méjì sí kí n tó máa lọ ẹ káàlẹ́ o kọ́ yín ibi tẹ̀ tí ń pè. ẹ káalẹ́. ẹ káàlẹ́ o. àkóso wọn. ó kọ́ yín ibi tẹ̀ tí ń pè. ó kọ́ mi náà lára wájú láti Ìlàjẹ. ó yá mọ̀ ń gbọ́ yín o. nǹkan tí mo fẹ́ béèrè ni pé ṣé Àfọ̀njá padà ṣẹ́gun wọn àbí kò ṣẹ́gun wọn. Àfọ̀njá ṣẹ́gun wọn ṣíṣẹ́gun táfọ̀njá padà ṣẹ́gun Ọ̀yọ́ òun ló jẹ́ kí Ọ̀yọ́ tú lẹ́ẹ̀kejì nígbà ogun Elédùwé tí Ọ̀yọ́ fi tú títú tọ̀yọ́ tú ní ọdún 1835 ọ̀hún kò sẹ̀yìn Àfọ̀njá eléyìí tí ó gbé tó ti ń gbógun kojú wọn láti bí 1833. ẹ káàlẹ́ ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè. ẹ káàlẹ́ ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè ìpè tí wọ́n mú kàn lórí ètò lálẹ́ tòní rèé ẹ káàlẹ́. mr ajani láti ọ̀kẹ́ni. ó yá o mò ń gbọ́ yín o. ìlú Ìwéré rẹ sórí ìwà dìsìn. ó wà títí di ìsìn tẹ́ ẹ bá dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìbílẹ̀ Ìwájọwà ni. oge ní ajá wà. Adéwálé Adédayọ̀ agbèmí ṣetán rè lóò dárò àlòkò mi ló tún ti ṣetán tí ń rè lóò kó sùn lálẹ́ tòní o lékelèké mi tún ti ṣetán tó ti ń rè lóò kẹfún tó bá tún ti dọjọ́ mẹ́jọ láago 10 ní ìkànnì Diamond 88.5 FM Diamond FM ẹ pàdé mi lórí àtúpalẹ̀ àrọ́bá Adéwálé Adédayọ̀ ló kọ́ tèmi ẹ̀yin tẹ́ ti fẹ́ gbọ́ àwọn nǹta àti ṣe àbí nǹta àti ṣe lálẹ́ tẹ́ fẹ́ ṣe àtúngbọ́ rẹ̀ ẹ lọ sójú òpó YouTube ẹ tẹ àtúpalẹ̀ àrọ́bá ẹ bá pàdé ńbẹ yóò gbé mi wá gedegbe tẹ́sí rí mi wò bí ìran ẹ wá wò ó títí dọjọ́ mẹ́jọ tèmi àti yóò tún máa fayọ̀ àti ìdùnnú pàdé tájọ fa ìkúdẹ́gbẹ̀ra agbèmí ṣetán rè lóò dára àlòkò ṣetán rè lóò kó sùn lékelèké ṣetán ó ń rè lóò kẹfun Adéwálé Adédayọ̀ ṣetán rè yẹ̀wù rẹ o ẹnìkan ẹ fi kóńdó palábà wọn o onígbígbóná ẹ̀ka náà kó ní tútù da yìnyín bò ó ìpéǹpéle ojú yín ò gbọ́dọ̀ sẹ́ lórí ara wọn àtùpà wọn ò gbọ́dọ̀ kú ọmọ wọn lóde àkọ́ráyè Iléyá títí dìgbà náà ńkọ́ ó dàárọ̀ o. ìkànnì Diamond 88.5 FM Iléṣà àti dé fún àgbà fún arúgbó àti ọ̀dọ́ gbogbo ènìyàn káàkiri. Ọba ló jẹ́ mi dayọ̀, wọ́n tó jù sí mi.
àròyé mọ̀ ẹgbẹ́ ra ń kùtùkùtù àyè òwúrọ̀ lọ́la. ẹjẹ́ rẹ̀ léwòsàn bílẹ̀ mara pé kíákíá la wà lómi oko nílùú ìbòkun àdéhùn àdé owó àdé ọmọ àdé àlàáfíà. àbí ní mara pé ní ìwé àtẹ̀kọ́ tí ó dábàá wọn lóògùn mara pé wá. òun ni o gbogbo tí ń ṣe ń lágọ̀ọ́ ara ẹgbẹ́ mara pé o. aláwìrò kó aláwìrò dògùn mara pé tìdé o mara pé kẹ́kẹ́ àbámẹ́jọ àlàáfíà tìdé. wọ́n bẹ̀ yín yálálẹ̀ ẹ bá ń polówó léwòsàn bílẹ̀ mara pé tí ń bẹ lómi oko nílùú ìbòkun àdéhùn ẹ bá ń polówó léwòsàn bílẹ̀ mara pé tí ń bẹ lórí òkè téńté ládojúkọ tipa garage níléṣà garage nílùú Ilé-Ifẹ̀ ẹ bá ń polówó léwòsàn bílẹ̀ mara pé o ti wá yàrá agbára tí ń bẹ nílùú Ìwó ní ìkọjá ilé ìtura tìjẹ́ òtàn pampampampara nílùú Ìwó olódò ọba àárẹ̀ gbogbo tí ń bá ń ṣe ń lágọ̀ọ́ ara ẹ̀jẹ̀ rẹ̀ mara pé làárọ̀ làkẹ́ wá tọ́jú ẹ o. wọ́n bá sì lé sí àyẹ̀wò.